oh yes ọpẹ́ ni fún Ọlọ́run ìyìn ni fún ọba àwọn ọba. 19th of December 2023 ní His Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè Òrumọgẹ the third gba ọ̀pá àṣẹ pẹ̀lú ìwé àṣẹ ìṣàkóso gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ láti ọwọ́ olóríire gómìnà wa His Excellency Engineer Ṣèyí Mákindé. Bẹ́wẹ̀ Okòsè ń pàtẹ́wọ́ pé ọba Ghandi dé ìrọ̀rùn dé bẹ́ẹ̀ làwọn ẹ̀yẹ ń jùmọ̀ kọrin pé ìtẹ̀síwájú dé. Ọba Ghandi dé orí ìtẹ́ ìṣẹ̀ǹbáyé Ògbómọ̀ṣọ́ afẹ́fẹ́ ayọ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ ìrètí àwọn aláìnírètí sọjí 100 days pé lórí ìtẹ́ Sòún ti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní èmi Professor Wole Àlàmú fi ń kí His Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè Òrumọgẹ the third pé ẹ̀kọ́ ayé 100 days lórí ìtẹ́ Sòún ìgbà yóò tù wá lára ìgbọ̀dún ọdún kan ni o kábíyèsí o.